Ààrẹ Laji Abass àrí òpìtàn ọ̀rọ̀ tó sọ nínú fídíò òun ló mú kí ọ̀kan lára àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ tí àwọn náà mọ bí nǹkan ṣe ń lọ òun ló jẹ́ kí wọ́n kọ lẹ́tà ìwé sí ààrẹ Laji Abass. Kí ló wá nínú lẹ́tà tí wọ́n kọ? Kí ni wọ́n ń gbìyànjú láti ṣàlàyé tàbí sọ fún ààrẹ òpìtàn Laji Abass? Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kí ẹ jẹ́ ká jọ gbọ́ bí màá ṣe mú wá fún yín. Wọ́n ní I write to categorically correct the misleading claims you recently made regarding the inauguration of the Oyo State Council of Chiefs and Obas held in Ibadan. Your assertion that monarchs from Oke-Ogun, Ibarapa, Oyo, and including the Olubadan of Igbo in Ogbomoso land boycotted the meeting is entirely false. These respected traditional rulers, including the chief from Alaafin's palace, the Samu of Oyo, Alaafin, was present at the inauguration, actively participated, and their attendance is verifiable through photographic and video evidence from the event. As attached to this post, even it is important to state clearly that the decision on the rotational chairmanship of the council proposed to span 2 years was collectively discussed, accepted, and agreed upon by the trio monarchs. As a matter of fact, there was a poll. This is particularly significant given that the Oyo State Traditional Council had not been constituted or sit for over 15 years. The inauguration therefore represents a historic step toward unity, inclusion, dynamism and institutional restoration across the state traditional hierarchy. For the avoidance of doubt, the Olubadan whom you claimed was absent was actually present and has publicly affirmed support for the council and its leadership. His position has been reported in the news and remains on record. This alone directly contradicts the narrative you have been pushing in public forums. As a public commentator, you hold the people of Oyo State and the referred traditional institutions. You speak about a duty of accuracy and restraint, making unverified claims on live television, Facebook, or other social media platforms is not only irresponsible but also capable of inciting unnecessary tension among communities and traditional stakeholders. I strongly encourage you going forward to verify your information before making public pronouncements, especially on sensitive cultural and traditional matters. Oyo State monarchs are united in this renewed council, and attempts to suggest otherwise do not reflect the facts on ground. This clarification is necessary in the interest of truth, peace, and respect for our traditional institutions. Lẹ́tà yẹn bó ṣe lọ nìyẹn tí ọ̀kan lára àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n kọ láti fi ṣèkìlọ̀ fún Laji Abass àrí òpìtàn lórí àwọn ọ̀rọ̀ tó ń sọ lórí ipò lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn àti ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Àwọn èèyàn ti wá ń fi èrò àti òye tí wọ́n ṣọwọ́ lórí ọ̀rọ̀ yẹn. Kí làwọn èèyàn ń wí, kí làwọn èèyàn ń sọ? Ẹ jẹ́ kí n mú wá fún yín kí a jọ wò ká jọ gbọ́. Ọbáfẹ́mi Oríadé wọ́n ní ṣé dandan ni kí èyí tó pe ara rẹ̀ ní ààrẹ òpìtàn máa wá fún wa ní fàbọ̀ ni
kò sí ìtàn gidi kan lẹ́nu ẹ̀ àti wípé èwo ló ṣe ojú ẹ̀ nínú gbogbo ìtàn yẹn onírọ́ òsì. Àlàmú Adékóyèjọ wọ́n ní very sensible response to insult, that is Ogbomoso for you, well done. Adékúnlé Gbénga wọ́n ní òpùrọ́ pìtànlẹ̀ Ìbàdàn ni, he is double barrel anywhere belle face. Dámiláre Thompson wọ́n ní don't mind them, that is how they misleading people. Okay. Tella Adeniyi wọ́n ní I was surprised to see that white bearded man from Oyo called Iba Samu of the Oyo that just received a vehicle gift from the current Alaafin. Ó deep gan ni o. Ismail Ọlásúnkànmí wọ́n ní don't mind them, àwọn ọlọ́tẹ̀ pẹ̀lú ògo Olúwa after 2 years of Olubadan as chairman of Oyo Council of Obas. Soun Ogbomoso lọ́kàn kí wọ́n gbé e lọ sí court. Mr. Rasheed Adekola wọ́n ní Ọba Olubadan is very realistic. He is facing the substance and does not chasing a shadow. Ambassador Dauda Iwinla should tell the Roman Empire or British Empire to claim supremacy over America and Russia today. Continue riding the horse to travel instead of automobile. Oni of Ife, Ọba Adesoja Aderemi has been the permanent chairman during the old Oyo state, and it was the immediate past Alaafin of Oyo, Ọba Lamidi Olayiwola Adeyemi, who initiated the issue of rotational chairmanship between Oni of Ife, Alaafin of Oyo, Olubadan of Ibadan land, and Soun of Ogbomoso during the time of Ọba Okunade Sijoade. However, the then Olubadan of Ibadan land, Ọba Yusuf Oloyede Asanke, was the first chairman at the beginning of rotational chairmanship. What are we now dragging? We should not be a truth miser, for God's sake. Àbámọ̀ ká mọ̀ ṣe àṣetán ó dápọn. Consequence of coup is mostly not palatable. Ẹ kú iṣẹ́ takuntakun ó ta sánsán ti fè. Ẹ ṣe ọ̀rọ̀ Mr. Rasheed Adékọ́lá nìyẹn. Joseph Ọláyẹmí wọ́n ní Aláàfin Ọwádé is the problem because he thinks he is an emperor of Oyo Empire that had collapsed centuries ago. He is very primitive and not in tune with modern world. Èrò àti ìwòye àwọn èèyàn òun náà ni ẹgbọ́n tí a mú wá fún yín yẹn gẹ́gẹ́ bí wọ́n ti fi ṣọwọ́ sí wa. Ẹ jẹ́ ká mọ èrò àti ìwòye ti yín ní àyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á, a ó sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́ ìpín wa o, lágbára Adẹ́dàá. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ́ rírì yín. Ìròyìn ayọ̀ ni mo mú wá fún wa láti ilé S2 Ultimate Herbal International Limited tí wọ́n fi tewétegbò láti fi ṣe ìwòsàn fún oríṣiríṣi àìsàn tí ó ń bá ọmọ aráyé fínra, pàápàá jùlọ àìsàn bíi high blood pressure tí à ń pè ní ìfúnpá gíga, bákan náà àìsàn ṣúgà tí à ń pè ní diabetes, àìsàn sánọgun tí à ń pè ní arthritis àbí rheumatism, ọgbẹ́ inú tí à ń pè ní ulcer, àbí ẹnikẹ́ni tó bá ní oyún ìju tí à ń pè ní fibroid. A dẹ̀ tún ní oògùn fún àwọn èèyàn tó jẹ́ pé wọn kì í rí oorun sùn déédéé, yálà ìrorun sùn wọn bóyá àìsàn kan ló ń bá wọn fínra àbí bóyá àgbà ló ti dé. Tewétegbò wà tí NAFDAC tí wọ́n fi ọwọ́ sí tí à ń tà ní ilé iṣẹ́ wa ní ibí báyìí. Àbí èèyàn tó jẹ́ wípé hormone system wọn kò fi bẹ́ẹ̀ kún tó, a ní àwọn hormone booster ní oríṣiríṣi. Àbí bóyá ibà òun ló tiẹ̀ ń bá àtọmọdé àtàgbà tó ń bá fínra ni, ẹ kàn sí wa ní ilé iṣẹ́ wa ní S2 Herbal International Limited. Àbí ikọ́ ni, oríṣiríṣi ikọ́ tí ò bá tiẹ̀ jẹ́, ìbáà jẹ́ ikọ́ gbígbẹ ni àbí ikọ́ fée, àbí àwọn ikọ́ asthma,
oríṣiríṣi oògùn tí ẹ lè lò sí òun ló wà ní S2 Ultimate Herbal International Limited. Àbí ọmọbìnrin tí ò yẹ kí nǹkan oṣù ẹ̀ tí kò tí ì yẹ kó dúró tí à ń pè ní cease menstruation, oríṣiríṣi egbògi òun la ní láti fi jẹ́ kí nǹkan oṣù yín kí ó padà. Àbí ìwọ ọmọkùnrin tó tiẹ̀ jẹ́ wípé ìdákọ́lẹ̀ òjò gbádùn, àbí bóyá low sperm count ò lo ní, ẹ má dagunlá, ẹ kàn sí wa ní ilé iṣẹ́ wa ní S2 Ultimate Herbal International Limited. Ìwọ tó jẹ́ pé jẹ̀díjẹ̀dí ò jẹ́ kó o gbádùn, àbí ẹ̀fọ́rí túlù náà ni, àbí a rí àwọn obìnrin tó jẹ́ wípé ìdádúró ọmọ a máa bá wọn fínra ní ìgbà míì, ẹ kàn sí wa ní ilé iṣẹ́ wa ní Ìbàdàn ní Asorat Royal Plaza. Ẹ lè bá wa pàdé ńbẹ̀ yẹn náà, àbí nọ́mbà 30 Olúyọ̀lé Shopping Complex ní New Garage Ìbàdàn. Ibẹ̀ yẹn ni a kalẹ̀ sí. Kò dẹ̀ síbi tí a lè bá yín sẹ́ǹdì ẹ̀ sí, yálà Nàìjíríà ni àbí ní òkè òkun, tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ní orí àwọn ẹ̀rọ alágbèéká wa, ẹ lè pè wá sí 08064000204. lẹ́ẹ̀kan sí 08064000204, àbí kẹ́ ẹ pè wá sí 0704-079-0153. lẹ́ẹ̀kan sí 0704-079-0153. èyíkéyìí tí ẹ bá pè wá sí nínú nọ́mbà wa, ẹ rí i pé à á gbé lẹ́sẹ̀kẹsẹ̀. àwọn èèyàn tí wọ́n bá fẹ́ rà á ní àtàtúntà, àyè wà fún wọn náà láti kàn sí wa ní ilé iṣẹ́ wa ní S2 Ultimate Herbal International Limited. mo fẹ́ fi dá wa lójú wípé gbogbo àwọn egbògi wa ni ó ní òǹtẹ̀ NAFDAC nínú, tí kò dẹ̀ ní side effect tí à ń wò yí pé àwọn tó lóyìnbó ń gbà míì a máa ní. ẹ má dagunlá, àwọn olóyìnbó ló sọ wípé health is wealth. ẹ má jẹ́ ká dagunlá o. èèyàn tó bá wà láyé tó wà lálàáfíà, òun nìkan ṣoṣo òun ló ráyé wá o.